Aláròyé máa wí o. Bàbá Davido olórin ṣàlàyé èyí ni bọ́lá ń ṣe kó mi yọ lọ́wọ́ òṣìṣẹ́ ìjọba tó lóun máa fojú mi rí Mabo. Bí wọ́n bá ń sọ nípa àwọn oníṣòwò pàtàkì lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí, ọ̀kan lára wọn tí kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn ní alàgbà Adeleke tí í ṣe bàbá gbajúmọ̀ olórin tàkasúfèé ní David Adeleke, ẹni táwọn èèyàn mọ̀ sí Davido jẹ́. Àìpẹ́ yìí ni alàgbà náà sọ ohun tójú ẹ̀ rí lásìkò tó fẹ́ dá iléeṣẹ́ kan tí yóò máa pèsè iná mọ̀nàmọ́ná táwọn ọmọ orílẹ̀-èdè yìí yóò máa lò sílẹ̀. Alàgbà náà sọ pé ṣé ní ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tóun fẹ́ gba ìyọ̀ǹda lọ́wọ́ rẹ̀ láti tẹ̀síwájú nínú kíkọ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná náà fà á kẹ́kọ̀ọ́ pé láyé fà àbàdà iléeṣẹ́ náà kò ní í bọ́ sí i. Lásìkò tó ń jẹ́rìí níbi ètò pàtàkì kan tí wọ́n pè é sí ní ṣọ́ọ̀ṣì Foursquare tó wà ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà ló ti sọ̀rọ̀ náà. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní ojú mi mà rí Mabo lásìkò tí mo fẹ́ gbàwé kan láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ fún Pacific Energy, ìyẹn orúkọ iléeṣẹ́ mi. Ó máa pèsè ìdá 15 nínú ìdá 100 iná mọ̀nàmọ́ná táwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà máa lò. A sì gbọ́dọ̀ gba àwọn ìwé kan láti ọ̀dọ̀ ìjọba ká tó bẹ̀rẹ̀. Ọdún tó ń bọ̀ ló yẹ ká parí ẹ̀. Ó kù díẹ̀ ká gbàwé náà tán ni òṣìṣẹ́ ìjọba kan bá sọ pé òun kò ní gbà ká gbàwé náà. Ó ní kì í ṣe lójú ayé òun la máa dá iléeṣẹ́ náà sílẹ̀. Nítorí mo mọ̀ pé kì í ṣe Ọlọ́run ni, mo gbàdúrà gidigidi lọ́kàn ara mi. Bẹ́ẹ̀ ni mo tún gbàdúrà ní kọ́lọ́kọ́lọ́ lórí ọ̀rọ̀ náà pé kí Ọlọ́run ọba jẹ́wọ́ ara ẹ̀ nínú ayé mi. Mo mọ̀ pé kò sóhun tó ṣòro ṣe fọ́lọ́run ọba láti ṣe. Níbi tọ́rọ̀ náà lè dé, ọ̀kan lára àwọn òyìnbó orílẹ̀-èdè China tá a jọ ní okòwò náà fẹ́ wá sí Nàìjíríà láti wá bẹ onítọ̀hún nítorí òun pàápàá ti lọ yá owó ńlá nílé ìfowópamọ́ kan tí wọ́n ń pè ní Afreximbank ní orílẹ̀-èdè wọn. Gbèsè ńlá ló sì máa jẹ́ fún bí a kò bá rí iléeṣẹ́ náà dá sílẹ̀ mọ́. Lásìkò tí mò ń ṣèpàdé pẹ̀lú òṣìṣẹ́ ìjọba àpapọ̀ náà ló ti sọ fún mi pé òun kò ní gbà kí n dá iléeṣẹ́ náà sílẹ̀ rárá. Bó ṣe ń sọ̀rọ̀ náà jáde, bẹ́ẹ̀ ni mò ń fi ọkàn mi dá a padà fún pé ó kì í ṣe Ọlọ́run ọba. Ọlọ́run nìkan ló lágbára lórí ayé mi, òun nìkan ló lè sọ pé kò ní ṣeé ṣe tí màá sì gbà bẹ́ẹ̀. Mo kúrò níbi ìpàdé pàtàkì náà lóòótọ́, inú mi kò dùn rárá. Lójú ẹsẹ̀ ni mo pe alábàáṣiṣẹ́pọ̀ mi tó jẹ́ òyìnbó aláwọ̀ funfun ti China yìí. Mo ṣàlàyé ohun tí mo bá bọ̀ níbi ìpàdé náà fún. Inú òun pàápàá bàjẹ́ nítorí àwọn méjèèjì ti náwó nára lórí iléeṣẹ́ náà, ṣùgbọ́n mo sọ fún un pé kó nígbẹ̀kẹ̀lé nínú Ọlọ́run. Ọ̀rẹ́ mi yìí gbéra láti orílẹ̀-èdè rẹ̀, ó wá sí Nàìjíríà láti wá bẹ onítọ̀hún nítorí òun kò gbàgbọ́ pé àdúrà nìkan lè ṣe ohun tó wà nílẹ̀ náà. Ṣùgbọ́n mo dúpẹ́ pé mínísítà ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè yìí nígbà náà fòǹtẹ̀lú pé ká máa bá iṣẹ́ wa lọ. Ó ní iléeṣẹ́ gidi ní iléeṣẹ́ náà tí yóò sì ṣàǹfààní gidi fáwọn ọmọ orílẹ̀-èdè yìí lọ́jọ́ iwájú. Nígbà tó fi máa pa àṣẹ yìí, kò sí òṣìṣẹ́ ìjọba tó ní kí n má dá iléeṣẹ́ mi sílẹ̀ nílé mọ́. Wọ́n ti gbé dìgbàdìgbà lọ sí ọsibítù nílùú òyìnbó. Ìyẹn lọ̀rọ̀ náà ṣe ṣeé ṣe, bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe kó mi yọ. Ohun tí bàbá Davido sọ nìyí níwájú àwọn onígbàgbọ́ gbogbo. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.